káàbọ̀ sí kíláàsì pẹ̀lú Uncle Victor. Chemistry ní èdè Yorùbá. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ilésanmí Victor Olúfisáyọ̀. Lónìí a fẹ́ wo ẹ̀ka chemistry, èyí tí àwọn olóyìnbó ń pè ní branches of chemistry. Kí ni àwọn ẹ̀ka chemistry tí ó wà? Ẹ̀ka kíní ni chemistry ohun abẹ̀mí, èyí tí àwọn olóyìnbó ń pè ní organic chemistry. Ìkejì ni chemistry ohun aláìlẹ́mìí, èyí tí àwọn olóyìnbó ń pè ní inorganic chemistry. Ìkẹta ni chemistry ètò àti òfin, èyí tí àwọn olóyìnbó ń pè ní physical chemistry. Ìkẹrin ni chemistry àtúpalẹ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní analytical chemistry. Ìkẹrin ni chemistry ètò nínú ohun abẹ̀mí, èyí tí a mọ̀ sí biochemistry. Èyí tó gbẹ̀yìn ni chemistry àárín gbùngbùn átọ́ọ̀mù, èyí tí àwọn olóyìnbó ń pè ní nuclear chemistry. Ẹ já wo àwọn ẹ̀ka yìí ní ọ̀yọ̀ kọ̀ọ̀kan. Ẹ̀ka kìíní tí a sọ̀rọ̀ nípa rẹ̀, chemistry ohun abẹ̀mí, èyí tí a mọ̀ sí organic chemistry. Èyí ni ẹ̀ka tí ó ṣe àlàyé nípa àwọn àsopọ̀ ìdá ìpìlẹ̀ tí a rí láti ara ohun abẹ̀mí. Àwọn àpẹẹrẹ ẹ̀kọ́ tí a lè kọ́ ní abẹ́ àwọn àkòrí yìí ni ẹ̀kọ́ nípa bí a ṣe ń ṣe ògógóró, bí ògógóró ṣe jẹ́ àti àwọn ibi tí a ti lè rí ògógóró. Ìmíì ni ẹ̀kọ́ nípa gáàsì ìdáná àti ẹ̀kọ́ nípa àsopọ̀ ìdá ìpìlẹ̀ inú epo rọ̀bì, èyí tí àwọn olóyìnbó ń pè ní fractions of crude oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀ka kejì ni chemistry àárín gbùngbùn átọ́ọ̀mù, èyí tí a mọ̀ sí nuclear chemistry. Kí ni àwọn ẹ̀kọ́ tí a lè kọ́ nípa ní abẹ́ àkòrí yìí? A lè kọ́ nípa àárín gbùngbùn átọ́ọ̀mù. Bẹ́ẹ̀ náà ni àwọn àpẹẹrẹ ẹ̀kọ́ tí a lè kọ́ ní abẹ́ àkòrí yìí ni ẹ̀kọ́ nípa ìtànṣán inú átọ́ọ̀mù, èyí tí àwọn olóyìnbó ń pè ní nuclear radiation. Ẹ̀kọ́ nípa agbára inú átọ́ọ̀mù, èyí tí àwọn olóyìnbó ń pè ní nuclear energy, àti àyípadà átọ́ọ̀mù, èyí tí àwọn olóyìnbó ń pè ní atomic transformation. Chemistry ohun aláìlẹ́mìí, èyí tí a mọ̀ sí inorganic chemistry. Ẹ̀ka yìí ni ó ṣàlàyé nípa ohun tí a rí nínú ohun tí kò ní ẹ̀mí. Fún àpẹẹrẹ, àwọn ohun tí a rí láti inú ilẹ̀. Àwọn ẹ̀kọ́ tí a rí ní abẹ́ àkòrí yìí ni ẹ̀kọ́ nípa ìdá ìpìlẹ̀, èyí tí a mọ̀ sí chemistry of elements. Ẹ̀kọ́ nípa iyọ̀, omi kan, omi korò, èyí tí a mọ̀ sí salt, acid and base. Àti àwọn ẹ̀kọ́ nípa àsopọ̀ ìdá ìpìlẹ̀ tí a máa rí nínú ilẹ̀. Àwọn yìí ni olóyìnbó pè ní inorganic compounds. Chemistry àtúpalẹ̀, èyí tí a mọ̀ sí analytical chemistry. Ẹ̀ka tí a ti ń kọ́ nípa ohun tí ó wà nínú àyíká wa, bí a ṣe ń wo àwọn ohun tí ó kóra jọ pọ̀ sínú àyíká wa. Àwọn ẹ̀kọ́ tí a lè rí bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ nípa àtúpalẹ̀, tí àwọn olóyìnbó ń pè ní qualitative and quantitative analysis. Chemistry ètò àti òfin, èyí tí a mọ̀ sí physical chemistry. Èyí ni ẹ̀ka tó kọ́ nípa òfin àti àwọn ìbáṣepọ̀ àwọn ìdá ìpìlẹ̀. Èyí ni ẹ̀ka tí ó sọ̀rọ̀ nípa àwọn ìbáṣepọ̀ tó wà láàárín element tí a mọ̀ sí ìdá ìpìlẹ̀ àti àwọn ìbáṣepọ̀ tí ó wà láàárín compound tí a mọ̀ sí àsopọ̀ ìdá ìpìlẹ̀. Àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ní ẹ̀ka yìí? A lè kọ́ nípa òfin Boyle tí a mọ̀ sí Boyle's law. A lè kọ́ nípa òfin Charles tí a mọ̀ sí Charles law, àti òfin Monroe tí a mọ̀ sí thermal chemistry, àti òfin ìṣeféfé ìbáṣepọ̀ tí a mọ̀ sí chemical kinetics. Ẹ̀ka tí ó tẹ̀lé ni chemistry ètò inú ohun abẹ̀mí. Èyí ni ẹ̀ka tí a ti ń kọ́ nípa àyípadà àti ìṣe inú àwọn ohun abẹ̀mí. Àwọn àpẹẹrẹ ẹ̀kọ́ tí a lè rí kọ́ nínú ẹ̀ka yìí ni àyípadà inú abẹ̀mí, ẹ̀kọ́ nípa protein àti ẹ̀kọ́ nípa DNA àti àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò ní rí jù báyìí lọ ní kíláàsì wa ti òní. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa. Ó dìgbà kan náà o.